Ìyàwó Mohbad tú àṣírí ńlá tuntun nípa ikú ọkọ rẹ̀. Ẹsẹ̀ kò gba èrò nínú gbọ̀ngàn landmark tó ń bẹ ní agbègbè Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 27 inú oṣù kẹrin ọdún 2025 níbi tí ọ̀pọ̀ àwọn gbajúgbajà olórin tàkasúfèé àtàwọn ẹni ọ̀rọ̀ kan gbogbo lẹ́ka iṣẹ́ orin kíkọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ adúláwọ̀ lápapọ̀ ti péjú. Àjọ̀dún ìfúnni lámì ẹ̀yẹ nídìí iṣẹ́ orin látọwọ́ iléeṣẹ́ Edis ló wáyé. Ọ̀pọ̀ àwọn èèyàn ló tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ nínú èyí tá a ti rí gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ gan ni abilékọ Ọmọ́wùnmí Alọ́ba tó jẹ́ ìyàwó Mohbad ìyẹn Ìléríolúwa Alọ́ba ọ̀dọ́mọdé olórin tó kìkì ikú rẹ̀ kàn gan lọ́dún 2023 ó tẹnubọ̀rọ̀ tó sì sọ púpọ̀ lọ́rọ̀ nípa ikú ọkọ rẹ̀. Ọmọ́wùnmí sọ ọ̀rọ̀ yìí lásìkò tó ń sọ̀rọ̀ ìdúpẹ́ lórí pẹpẹ fún àmì ẹ̀yẹ tí wọ́n fi dá ọkọ rẹ̀ lọ́lá lábala orin tàkasúfèé táwọn ayé ń kó jẹ jùlọ láàrin ìgboro níbi tí ètò àmì ẹ̀yẹ Edis ọdún 2025 yìí ti wáyé. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní inú òun dùn gidigidi sí àmì ẹ̀yẹ náà tó sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣàgbékalẹ̀ rẹ̀ fún mímọ rírì orípa ọkọ rẹ̀ lágboolé orin tàkasúfèé nílẹ̀ yìí. Ó ṣàlàyé síwájú sí pé bó tilẹ̀ jẹ́ pé ọmọ ọwọ́ òun tóun bí fún Mohbad torúkọ rẹ̀ ń jẹ́ Liam Alọ́ba sì kéré jọjọ láti mọ bí bàbá rẹ̀ ṣe ní ìtumọ̀ sí nínú àwùjọ àti irúfẹ́ ipa rere tí orin Mohbad ti ní lórí ìjọ àwọn alátẹ̀lé rẹ̀ tí wọ́n ń pè ní immolenization, ṣùgbọ́n tí òun mọ̀ dájú pé òye yóò padà yí ọmọ náà lọ́jọ́ iwájú. Láàrin ọ̀rọ̀ yìí ló ti mẹ́nuba pé ọkọ òun kò kú o bó tilẹ̀ jẹ́ wípé ó ti papòdà. Ìdí sì nìyẹn tí òun kì í fi pè é ní olóògbé torí òun gbàgbọ́ pé orípa rẹ̀ ń bẹ tó sì dúró títí tí kò lè parẹ́ láéláé. Ọ̀rọ̀ rẹ̀ lọ báyìí pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn fún àmì ẹ̀yẹ yìí. Mohbad lè má sí níbí pẹ̀lú wa ṣùgbọ́n tó sì ń bẹ pẹ̀lú wa látara ọmọ wa Liam. Èmi kì í fẹ́ pe ọkọ mi ní olóògbé torí láéláé ni yóò máa bẹ. Ọmọ yìí lè kéré láti mọ bí bàbá rẹ̀ ṣe tóbi tó àbí bí àsọtẹ́lẹ̀ inú àwọn orin rẹ̀ ṣe ti farahàn nínú ayé àwọn èèyàn lọ́nà tó pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Edis tó bu ọlá fún orípa Mohbad. Ó ṣe iyebíye sí mi, ọmọ mi àti gbogbo ìjọ immolenization lápapọ̀. Lára àwọn tí ó bá kọ́wọ́rìn wá sórí pèpele láti gba àmì ẹ̀yẹ náà ni ọmọ rẹ̀ kékeré tí Mohbad fi sáyé lọ tó ń jẹ́ Liam, àbúrò Mohbad gan fúnra rẹ̀ tó ń jẹ́ Àdúrà àti àwọn ikọ̀ nínú ìjọ immolenization. Ohun pàtàkì mìíràn ni ọ̀kan nínú àwọn tó forin dá àwọn èèyàn lárayá níbi ètò náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayox tí òun náà ń bẹ lára àwọn tó forin sin Mohbad nígbà tó jáde láyé. Bó ṣe tún kọ orin náà lára àwọn ènìyàn ń dìde torí wọ́n sì ń wú pé Mohbad ti lọ. Lórí ayélujára àti láàrin ìgboro làwọn èèyàn sì tún ṣèdárò olórin náà tí wọ́n sì tún gbóríyìn fún Ọmọ́wùnmí aya rẹ̀ pẹ̀lú àdúrà pé kí Ọlọ́run wo ọmọ rẹ̀ Liam dàgbà. Díẹ̀ lára ọ̀gọ̀rọ̀ àwọn olókìkí lẹ́ka iṣẹ́ orin mìíràn tó tún kópa níbi ètò náà ni Davido, Odumodu Black, Zeridio, Lojay, Leah tó fi mọ́ Juma Jux láti orílẹ̀-èdè Tanzania tó gbé Priscilla ọmọ Ìyábọ̀ Òjó níyàwó nínú ìgbéyàwó alárinrin láìpẹ́ yìí. Ẹ̀wẹ̀ títí di àsìkò yìí òkodoro ọ̀rọ̀ nípa ikú Mohbad kò tí ì fojú hàn tí awuyewuye náà kò sì tí ì yanjú pátápátá.